Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Mo kí gbogbo apáta. Ọlọ́run níjó bàjẹ́. Gbogbo àwa tá a wà nílùú òyìnbó náà mo kí yín. Mo kí gbogbo yín. Àwọn ọ̀rọ̀ kan jáde káàkiri àgbáyé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn brọ́dà mi tán ti pè mí sí kinní yẹn. Àmọ́ nítorí pé kò sáyé àti pé táìmù tá a wà yìí táìmù òtútù ni ó gbẹnu tán kọ́lọ̀ ń ṣàánú wa. Ẹ̀yin náà wò omi tí mo fi sínú mọ́tò lánàá rèé, ẹ ti rí nígbà tí mo dé láti fi ṣe omi tí mo fi sínú mọ́tò ẹ ti rí ó ti gan. Ẹ lè mọ̀ pé ẹ wò tó bá la ilé ìmọ̀yàn lórí báyìí ọ̀run ni ó ṣèpè. A lot of people pè mí lórí Sharia law. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn brọ́dà mi Masberia, Omeyo and co. Gbogbo àwọn brọ́dà mi tó wà nínú struggle Yorùbá nation. Tẹ́ bá dẹ̀ wo àwọn tí mo dárúkọ yìí, àwọn tí wọ́n fẹ́ kí ó bàjẹ́ ni. Àwọn tí mo dárúkọ yìí, àwọn kì í ṣe ọmọ Ọ̀yọ́ Aláàfin ìbọ̀tọ̀ ọmọ Yorùbá ni wọ́n. Àwọn tí mo dárúkọ yìí wọ́n pọ̀ o. Àwọn kan ti pè mí tí mi ti ẹ̀ gbágo. Wọ́n dúró lórí pé ilẹ̀ Ọ̀yọ́, wọ́n mọ̀ pé ilẹ̀ ìṣẹ̀báyé lọ́yọ́. Wọ́n mọ̀ pé tí nǹkan bá fi lè get started lọ́yọ́ state in general, ó máa boomerang. Wọ́n ń sọ̀rọ̀ nípa Sharia law, no Sharia law. Àwa ti gbọ́ o, a dẹ̀ ti rí o. Àwọn èèyàn wá ń pè mí pé ààrẹ ẹ sọ̀rọ̀ mú ni ẹ jẹ́ n confirm. Èmi ti wá confirm lẹ́nu àwọn kọ̀ọ̀kan. Àmọ́ bí àwọn èèyàn wá ṣe ń gbé bọ́ ṣe ń mú ọ̀rọ̀ yẹn wá pé bóyá fẹ́ rírì. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ìgbàgbọ́ mi ìdẹ̀ fẹ́. Mo dẹ̀ pé àwọn tó jẹ́ bí sẹ́nítọ̀ honorable ní Ọ̀yọ́. Ipe nǹkan báyìí. Ṣé ẹ fẹ́ gbọ́? Àwọn ọmọ Ọ̀yọ́ Aláàfin àwọn ò fẹ́ Sharia law o. A fẹ́ rárá. Sharia law tẹ́ fẹ́ implement nínú Ọ̀yọ́. Ẹ ti wá ní Ọ̀yọ́ state in general. Inú Ọ̀yọ́ Aláàfin. Ṣé rí nǹkan tí mò ń sọ nípa bí wọ́n ṣe fẹ́ ká jọba lọ́yọ̀ọ́? Àbùkù oríṣiríṣi wá ń wá. Ǹjẹ́ bàbá Aláàfin á jókòó sórí ìtẹ́? Àwọn wèrè kan wá jáde wọ́n náà fẹ́ make Sharia law nínú Ọ̀yọ́. Ẹ rí pé mi ì jáde because mi ì fẹ́ gbé ẹnu sí nǹkan tí máa sọ táwọn èèyàn ò ní comment. Àmì tí wọ́n ní fún wa ní comment tó dáa. Èmi ò láìkí ẹ̀. Ìgbà yẹn làwọn olóyìnbó náà máa kọ paragraph bíi 200 nísìnyí. Wádìí dáadáa, do your research, do this, do that. I don't want to hear that. I'm very sorry. I don't want to hear that. Nobody should come on my page and say, why can't you find it? Àbí tí ẹni àfáà kan, tí àfáà wèrè kan bá wá sórí ibi tí bá kò rí comment àfáà ń bì, màá gbé picture ẹ báyìí. Ìwọ náà fẹ́ trend. Màá wá gbé jáde, màá gbé ẹ ṣépè. Àgàgà kó má wàá jọmọ Ọ̀yọ́. Kó wá ní ìwà àfáà kan láti ìlú kan. Kó wá sórí page mi kó wá máa sọ̀rọ̀ Sharia law. Àbí kò ní yẹ Sharia law ni. Ẹjọ́ tó lọ ẹ jẹ́ kí Sharia law yín ẹ jẹ́ kó dúró nílẹ̀ Haúsá. Sharia law yín ẹ má jẹ́ kó sọ̀kalẹ̀ ilẹ̀ Ọ̀yọ́ ilẹ̀ ìṣẹ̀báyé ni. Àmọ́ tó jẹ́ bẹ́ẹ̀, there's nothing like Sharia law. Ẹ ṣíwú ni àbẹ́ ń ṣí èrè. Èmi ò kí ẹ o. Gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ bá dán wò ẹ lọ jẹ́ kí Sharia law yẹn ẹ dá padà fún wọn. Wáyé tẹ̀sẹ̀ máa sọ̀kalẹ̀. Ẹ ti rí àwọn ẹ̀gbin tí gbogbo ẹ̀yin olórí tẹ́ ń kó bá wa ní Nàìjíríà. Ẹ kàn ń kó ẹ̀gbin òṣì ẹ̀gbin oríṣiríṣi tí ò bá sí yẹn irú ọmọ Ìgbò a máa fọ́ lálẹ́ pé àwọn nípe inú Ilé Ifẹ̀. Ẹ tún wá fẹ́ mú Sharia law wọ́n wá gbé wá. Ẹ sọ fún wa pé Sharia law yẹn báyìí ló fẹ́ dé. Tó bá ti fi lè gbé wá nǹkan tó yẹ pé orí 10 náà ń lọ. Àwọn Haúsá Fúlàní tó yẹ pé tó bá ń ṣe nǹkan àbí anybody be who Muslim wọ́n máa kọ́kọ́ fi kọ́kọ́ wọ́n máa fi gbá yín wọ́n á bẹ̀rẹ̀ àtòrí 1. Àwọn òfin tó wà lọ́dọ̀ Sharia law tẹ́tí agree pẹ̀lú yẹn wọn ò ní gbé síta fún yín ẹ ní ríwé yẹn tó bá yẹ bàbá gbọ́ session kìíní kan ó sọ fún yín ẹjọ́ tó lọ ẹ jẹ́ káwọn obìnrin ìlú wa ẹ jẹ́ kó múra dáadáa o ẹ jẹ́ kó múra bó ṣe wù wọ́n. Wọ́n ní aṣọ ọ̀gbàlà ń dá fún gbà àníkẹ́ wọ òhó èyí tó yẹ kí ìjọba Ọ̀yọ́ state
or Lagos State in general tó yẹ kó máa mú àwọn ọmọ tó ń ṣe ara lè kó jẹ́ kó máa nà wọ́n nǹkan tí mo ṣe trust àwọn Igbo nìyẹn. I remember 1995 1995 mo rántí 1995 mo ti get married mo lọ ra òkìrìkà ní Yaba àwọn aṣọ ẹ̀ṣá àmọ́ bend and grey one yẹn I went to Yaba láti lọ rà lọ́dún yẹn lady kan tẹ́ bá ní aṣọ tó wọ̀ èèyàn kọ́ dẹ̀ ń gbàdúrà pé ọlọ́mọ yẹn kọ́ ọmọ yìí gba ẹ̀yìn èmi dẹ̀ wà lẹ́yìn ẹ̀ náà bọ́ọ̀sì kan sọ pé tọ́mọ ìbá lọ gba ibi tó fẹ́ gbà yẹn ibẹ̀ lèmi ti lọ ra bed and select ṣé ní ọwọ́ tó wọ ọbẹ̀ báyìí wọ́n ná bó ṣe ń gbàǹdìbà náà ń tẹ̀ lọ́yọ̀ wọ́n ń gbàǹdìbà náà ń tẹ̀ lọ́yọ̀ pé kí ló wọ̀ wá bì irú kíní yẹn ló yẹ káwọn ìjọba wa kan dúró lé lórí pé kọ́ implement kíní yẹn ní gbogbo the whole Nigeria pé kọ́ máa wọṣọ òṣì mọ́ wọ́n ti sọ́dà aṣọ jálajàla tẹ́ bá dẹ̀ gbé iná rà báyìí kódà aṣọ tẹ́ lè fi jálè sí 100,000 tẹ́ máa mú sára ní tó máa rí pọ̀ ọmọ Yorùbá ní ẹ́ àwọn òfẹ́ ṣẹ̀dá lọ lọ́yọ̀ọ́ because our boys mi gbogbo àwọn brother mi tó pè mí àwọn sister mi àwọn big sister mi náà ti pè mí pé ààrẹ are you gonna keep quiet ẹ sọ̀rọ̀ káwọn èèyàn gbọ́ ká pín kiri ṣẹ̀dá lọ yín tẹ́lẹ̀ fẹ́ ṣe ní January 11 lọ́yọ̀ọ́ yẹn kò ní possible o gbogbo àfáà tó bá dẹ̀ lọ́wọ́ sí àwọn àfáà tó bá lọ́wọ́ sí tí kìíní yẹn bá padà bomi rag èyí lẹ́ bá padà jíyẹ o ẹni pé kódà mo ti pe ẹ̀gbọ́n mi mo ti pe àwọn ẹ̀gbọ́n mi kọ̀ọ̀kan and everybody fún mi ní different way but at the end of the day mo ní no I agree mo ti pa brother mi àtàjọ jẹ́ pé wọ́n ní nítorí kíní kan tó bá ti ń jọmọ́ ṣẹ̀dá lọ not in Ọ̀yọ́ ẹjọ́ tó lọ lọ gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ bá ti rí kíní ẹ bá ń pè kiri tó bá ti fi lè rí agbára mú kíní yẹn sílẹ̀ tó bá rí kíní yẹn mú sílẹ̀ lọ́yọ̀ọ́ ó máa padà kárí o ẹni pé òun bẹ̀rẹ̀ ohun rẹ̀ lẹ́ni mo fi bẹ̀rẹ̀ mo wá pariwo lọ́lọ́wọ́ òkè ó yẹ kí n ṣe live ni bó ti bá ṣe live ó máa delay mi kò ní jẹ́ kí n rí nǹkan mi ṣe because mi ní máa wẹ̀yìn fans mi kẹ́ wà ní 500 kíkọ̀ pa kíní mọ́ yẹn lójú kíní yẹn wà kò make sense mi mo máa ń ro kíní yẹn bó ti bá ti sọ́lẹ̀ tí mo ti rí pa òyàn já ẹ̀ máa lọ kódà tí yàn 300 bá ń wù ẹ́ lọ́wọ́ tó kọ̀ pa kíní mọ́ lójú kò sọ́gbọ́n bẹ́ẹ̀ ẹ wò wọ́n ṣe lákọ̀ọ́kọ́ wọ́n ṣe lẹ́ẹ̀kejì oríṣiríṣi náà ń ṣe tá a bá gbin nǹkan sílùú bàbá wa wọ́n máa kó oko Fúlàní wọ́n máa jẹ nígbà tí a bá ti wá apply tẹ́tí jẹ́ kán gbéṣẹ̀ rẹ̀ lọ wá sínú Ọ̀yọ́ Aláàfin ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ ń wò ẹ̀dẹ̀ rò pé ó máa lọ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ rò pé kíní yẹn máa work láti jẹ́ pé kán gbéṣẹ̀ rẹ̀ lọ èmi ò tí ì gbàgbọ́ o mi ti gbàgbọ́ ńgbà tí mo pé ẹwọ ẹ̀gbọ́n mi kan ló ń sọ kíní fún mi akéwògbàgò mo ti ní mẹ́sẹ̀jì wọn pé àwọn ò tí ẹ̀gbọ́n kankan nípa ẹ̀ wàláhì mo fọlọ́n búra screenshot wọn hàn lórí kíní ibi ṣe sọ̀rọ̀ yìí wọ́n ní àwọn ògbọ́n kankan gúpa ẹ̀ àwọn ò tí ẹ̀gbọ́n kan kò lè ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ẹ lọ kọ́lẹ̀ tàbá sọ fún idẹ́ ẹ̀ bá gbọ́ tó bá wù yín kẹlọ kó gbá mi wà wá là wá lọ yọ ọmọ Ọ̀yọ́ lèmi èmi ò ń ṣọmọ àlè àwa fi yé yín pọ́ ọmọ ìgboro tiwa náà kò tí ì tán àníjẹ́kọ̀ pa ìbọ̀dù gbogbo ẹ̀yin àfáàyàn máa nà yín kúrò ńbẹ̀ o ẹ má dánwò ire o ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ̀kú kan gbogbo everybody thank you God bless you all. Ààrẹ Almaroof náà ni Ìdòmògùn Akínlàjà èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ kọ̀ tí ò lọ́kọ fẹ́ bẹ́ẹ̀ mo mú kínkín mi gbaya lọ́wọ́ aráya ọmọ ládé ńládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fọ́láàfin èmi lọ́mọ Gbádérù gẹ́gẹ́ ṣẹ́gi ní ilẹ̀kẹ̀ ọ̀bùn.